wàhálà nílùú Iree, alubami làwọn tọọgi lu sọjà. Inú fu àyàfu làwọn olùgbé ìlú Iree nípínlẹ̀ Ọ̀ṣun wà báyìí látàrí bí àwọn tọọgi ṣe lu ọkùnrin sójà kan lálùbami níbẹ̀ tí àwọn aráàlú kò sì mọ nǹkan tí yóò tẹ̀yìn ọ̀rọ̀ náà yọ. Ọjọ́ Túsìdeè ọ̀sẹ̀ yìí la gbọ́ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní Poly Junction. Àwọn tọọgi tí ọkùnrin kan tí wọ́n ń pè ní Gbẹ̀du ṣáájú wọn la gbọ́ pé wọ́n lu sójà náà títí tí ẹ̀jẹ̀ fi ń sàn lára rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó mọ nǹkan tó fa wàhálà náà, síbẹ̀ a gbọ́ pé àwọn akẹgbẹ́ sójà náà ni wọ́n lọ gbé e kúrò. Gbogbo àwọn tí wọ́n ní ṣọ́ọ̀bù lágbègbè náà àtàwọn tí wọ́n kọ́lé síbẹ̀ la gbọ́ pé wọn kò lè dúró níbẹ̀ báyìí pẹ̀lú bí wọ́n ṣe ń bẹ̀rù pé àwọn sójà lè padà wá láti wá gba ẹ̀san ìwà tí Gbẹ̀du àtàwọn tọọgi ẹgbẹ́ rẹ̀ hù ọ̀hún. Mariam Ọláníyì ló ń jábọ̀ ìròyìn fún Etí Ọba TV.